káàbọ̀ sórí ìkànnì Òwèrèkè TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ní tí ẹ̀ ń wo ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi like, ẹ bá mi subscribe. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ìkànnì yìí à ń ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀kọ́ èyí tí a lè rí kọ́ lára àwọn ẹranko tó ń bá ènìyàn gbé àti èyí tó ń gbé nínú aginjù tí wọ́n jọra wọn ṣùgbọ́n tí ìwà wọn tó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. A ti sọ̀rọ̀ nípa ewúrẹ́, a ti sọ̀rọ̀ nípa àgùntàn. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa àgbọ̀nrín tí a sì tún lè pè ní erinmilókun. Ohun tí àgbọ̀nrín fi dá yàtọ̀ láàrin àwọn ẹranko tó kù ni pé ó máa ń dá rìn nígbà tí àwọn ẹranko yòókù tó máa ń rìn papọ̀. Àgbọ̀nrín kò bẹ̀rù láti dá rìn. Nílé ayé yìí, àwa náà ní láti kọ́ ẹ̀kọ́ láti mọ bá ṣe ń dá rìn. Kò kí ń ṣe pé a fẹ́ rí àwọn ènìyàn lára wa rárá o, nítorí pé ìrìn wa ò papọ̀, ibi tá a jọ ń lọ ó ṣọ̀tọ̀tọ̀. Nígbà míì tí a bá ń bá ọ̀pọ̀ ènìyàn rìn, kò ní jẹ́ ká tètè dé ibi tá à ń lọ. Nígbà míì a nídìí àwọn ọ̀pọ̀ èèyàn láti rí pé ká tètè dé ibi tá à ń lọ àti láti ṣàṣeyọrí. Ọ̀pọ̀ ènìyàn nígbà míì máa ń ṣe àkóbá fún ènìyàn. Ẹni tó bá máa ń bá àwọn èèyàn tó wà láàárín ọ̀pọ̀ ènìyàn, inú ewu nírú ẹni bẹ́ẹ̀ wà. Gẹ́gẹ́ bí àgbọ̀nrín ṣe ń gbé nínú ewu pẹ̀lú àwọn ẹranko tó burú jù. Àgbọ̀nrín ní ọgbọ́n, nítorí ẹ̀ ló ṣe ń dárìn. Ó mọ̀ pé tóun ò bá dárìn, àwọn ẹranko burúkú tóun rí yìí wọ́n lè ṣe àkóbá fún ìgbésí ayé òun. Ó ní ọgbọ́n, ó ní ìmọ̀, ó ní sùúrù, ó ní ìwà pẹ̀lẹ́. Òun ló ṣe lè gbé pẹ̀lú àwọn ìkookò àti àwọn àmọ̀tẹ́kùn, àwọn ẹranko burúkú tó ń gbé pẹ̀lú nínú aginjù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwa ènìyàn náà, láàárín àwọn ìkookò, àmọ̀tẹ́kùn, apanilẹ́kúnjayé, onílara, oníkórira, alárankàn, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, àwọn táwa náà ń bá rìn náà nìyẹn. Nínú ewu náà làwọn ènìyàn náà wà. Bí àwọn ẹranko ṣe ń gbé láàárín ewu, bẹ́ẹ̀ làwọn ènìyàn náà ṣe ń gbé láàárín ewu. Torí ìdí èyí ló ṣe yẹ ká ṣe dárìn, ká má máa mú àwọn èèyàn káàkiri èèyàn dání tá bá ń dárìn, tá bá ń rìn lọ síbi ìrìn àjò ayé wa. Àgbọ̀nrín kò kí ń ṣe aláriwo, kò dẹ̀ kí ń ṣe aláfẹ́fẹ́ yẹ̀yẹ̀. Ó mọ ibi tó ń lọ, kò láìkẹ́ ariwo, kò fẹ́ kíyàn máa pariwo rárá. Ó kórìíra ariwo, ó sì kórìíra ìjà. A nílò èèyàn púpọ̀ láti jẹ́ ká débi tá à ń lọ. Ṣé rí, ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Tí a bá rìn pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn, àárẹ̀ ẹni tó máa dúró lójú ọ̀nà, mo fẹ́ ra omi o. A ní láti dúró ká jẹ́ kó ra omi. Ẹlòmíràn ní ẹ jẹ́ sáré fọṣọ, ẹ jẹ́ sáré mú oúnjẹ dání. Ibi tá a dẹ̀jọ́ ń lọ kò papọ̀, ìrìn àjò wa ò papọ̀. Nígbà míì tá a bá ń bá ọ̀pọ̀ ènìyàn rìn, ìdíwọ́ ni wọ́n máa ń jẹ́ fún ìgbésí ayé ènìyàn. Gẹ́gẹ́ bí àgbọ̀nrín ṣe máa ń lọ pẹ̀lú kò kí ń pariwo, ó jẹ́ ẹni tó ní sùúrù. Nítòótọ́ àgbọ̀nrín máa ń sáré o, ṣùgbọ́n eré tó máa ń sá yìí kì í ṣe pé ó fi ń ṣe aṣọfẹ́ yẹ̀yẹ́ o, kì í ṣe pé ó fi ń ṣe iṣẹ́ kárí mi o. Ó ń sáré torí kó ba lè bọ́ nínú àwọn ewu èyí tó wà níwájú. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lónìí. Ẹ jẹ́ ká mọ̀gbà tó bá yẹ ká sáré. Ẹ jẹ́ ká mọ̀gbà tó bá yẹ ká dúró. Nítorí ìrìn àjò àwa àti àwọn èèyàn kò papọ̀ rárá. Ẹ jẹ́ káwa náà kẹ́kọ̀ọ́ ká kọ́ bá ṣe lè dárìn, kí ewu tó wà níwájú wa àti ewu tí à ń bá gbé kó má ṣe lè borí wa. Mo dúpẹ́ fún àsìkò yín. Tó bá tún dìgbà míì, màá tún mú àwọn ẹ̀kọ́ míì èyí tí a lè kọ́ lára àgbọ̀nrín.